tó bá ti kan káfíìn fóṣùmàrè ńlá lókè ẹja tún gbé fún un torí pé kò lóhun méjì tó jọpẹ́ wa lọ. ẹ síbà o congratulations ó mà kú ọdún o ó kú ìyèdún ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀ ọdún láyé láàyè àti láàyè rere. Akọ́rẹdé ọmọ Ọdúnlámì ọmọ Olúwatìmílẹ́yìn ọmọ Àdìsá ló ń ṣayẹyẹ ọdún márùn tó ti délé ayé o. àwa bá ẹ dúpẹ́ lọ́wọ́ kọ̀ǹkọ̀ bí ẹni tí gànàkú bí iyán ojo kábíyèsí ọba tí fẹ̀rẹ̀ kì í ṣí alágbára ńlá ọba tádé orí ẹ̀ ń ṣẹ̀rìwọ̀wọ̀. àwa bá ẹ̀yìn ọba tó wọnú iná lọ́jọ́ sí tí náà òjò àwa òyìn Èdùmàrè tó wọnú odò tí ò fara kan mi iná ńlá nínú ọlá ńlá àbá ọgbẹ ládà tó ga lálóhùn pé lálóhùn gbogbo òkìkí sọmọ ọba àpèlọ́lá alágbára ńlá ọba tó fagbára ńlá parẹ́ làjúbà. abẹ́ ẹ̀yìn ọba tó wọnú iná lọ́jọ́ sí tí náà òjò ọmọ Ọdúnlámì o òun wò mí bí ìyanu ìyanu. mo ti sọ pé mo máa wá bá ẹ dúpẹ́ lọ́wọ́ kọ̀ǹkọ̀ bí ẹni tí lónìí àní pé torí ẹ̀ la ṣe ń bá ẹ̀yìn ọba tó wọnú iná lọ́jọ́ sí tí náà òjò ó wọnú odò sẹ́kò fara kan mi iná ńlá nínú ọlá ńlá ni abẹ́ ẹ̀yìn ládà tán lálóhùn pé lálóhùn gbogbo ọba tó wo Pétérù nínú omi lọ́jọ́ sí apẹja ni ó ní kó jọ àwọn ìsílẹ̀ kó máa tẹ̀ lóhùn kọjọ máa ṣiṣẹ́ baba. òun làwọn bá ẹ gbéga ọ̀pọ̀nàjọ bí yín lógúnjọ́ oṣù kejìlá tó ti filẹ̀ bora bí aṣọ kí ló gbé fádání wáyé ọmọ Ọdúnlámì o ọmọ Àdìsá kí lóhun tó gbé fún kọ̀ǹkọ̀ bí ẹni tí kí ló gbé gan fún gànàkú bí iyán ojo tó fi dá ẹ sí ìdójó òní tó fi wá rántí ṣẹ́ránṣẹ́ pè mí bàbá dá mi fẹ́ kí n wá bẹ́ẹ̀ kọrin ewì Ìfẹ́dùmarè. ẹ síbà o ní kánjú kú o ní tètè kú ojú ogbó ni mo rí lójú ẹ yìí fúnra fítàbà ọ̀tá ni yóò para rẹ̀ lókun lórí ọ̀rọ̀ tiẹ̀. ẹni bá robi rù ẹ fi wọ́n sílẹ̀ sọ fún wọn wípé epo tọ́lọ́rìṣà bá ti ta sẹ́nu ọ̀nà ilé ẹ̀ orí ara ẹ̀ tó fi ń gbé wọlé ni yóò máa fi rù jáde sí gbangba. o ní kánjú kú ọmọ Àdìsá ọmọ Olúwatìmílẹ́yìn o ní dìyọnu fáwọn òbí tó dá ẹ wo bí o ohun ọ̀dániwáyé ló ṣe derí ẹwà fákùkọ tiẹ̀. ọ̀pọ̀ ló ń wá káwọn òbí tó bí ohun kan wá ponífèrè kan kó lù kan kó ṣẹ̀kẹ̀rẹ̀ kan wá bóun dúpẹ́ lọ́wọ́ ọ̀dániwáyé ọba. ọ̀pọ̀ nínú wọn ń bẹ lórí ìpàtì àìsàn ọ̀pọ̀ wà níbi tó ti ń tọrọ owó fún wọn. ó tiẹ̀ ṣẹlẹ̀ bóyá kí bàbá ti pẹ̀lú màmá tó bí ẹ̀ kan lè mọ bó ṣe máa dúpẹ́ lọ́wọ́ ọ̀dániwáyé ọba. èmi rọ́mọ tó bí lóòjọ́ tó di ohun tó jẹ́ pé sápátá rọ̀bà àná fi ń tọ̀ káàkiri ọwọ́ ẹni tó ń dáwó jọ fún pé kán wá bá wọn fún wọn lówó kán lè ṣe operation lásìkò. ọba tí ò jẹ́ kọ́rọ̀ tiẹ̀ kó rí bẹ́ẹ̀ ó yẹ kádìsá kó mọ rírì kó sanwó ọpẹ́ kó bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ àdániwáyé ọba. Olúwatìmílẹ́yìn ìyá Ọdúnlámì aya Ọdúnlámì ńkọ́ màmá Akọ́rẹdé níbo ló gbà lọ ṣe bí wọ́n ló pè wá sí pípé káwá bẹ́ẹ̀ dúpẹ́ lórí ọmọ ẹ tọ́lọ́dà Ẹlẹ́dùmarè fi fún ẹ tó ní káwá bẹ́ẹ̀ gbéga máa dúpẹ́ jó síbi tó hùn ẹ́ torí pàtàkì wáyé òkùnkùn ní ṣe lóhun nìkan èmi ò mọ ohun tàbí sáwọn ó yẹ kó tún ti ṣáàkì ní ìtìbílẹ̀ kó tún ti máa léra wọn. ó ní tètè kú ọmọ Ọdúnlámì ó máa gbélé ayé yìí pẹ́ o ó máa gbélé ayé ṣohun rere òrògùn gbódù kì í ṣàìsàn ó ní kánjú kú a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ ó ní tètè padà ṣáájú ilé ọ̀run ó máa ṣe fọ́mọ o máa gbélé ayé yìí bá wọn lówó o máa tẹ́gbẹ́ o máa bẹ́gbẹ́ pé o máa jọmọ ẹgbẹ́ ẹ lọ ìdààmú ò ní kàn ẹ́ lágbára lọ́wọ́ Olúdáyé ìwọ ò ní kàn yọnu. ayé ń gbèrò pé kó o kú wo bí o ayé ò ní rí ẹ mú torí wípé kò sẹ́ni tó mọ̀ dí òjò bíi Ṣàngó bí Ṣàngó bá kúnlé ṣe la máa kí ipò ṣeun tó bá pààyàn ṣe la máa kí ipò ṣeun. adániwáyé ló dá ẹ ọ̀tá kan ń sáré lásán ni fọ̀rọ̀ wọn ṣe pé jẹ́ kó ló sì máa ṣe nìṣó ibi tó bá wọn ọ̀tá kó gbà lórí ọ̀rọ̀ tiẹ̀ o ti jẹ lọ lójú àbínú ẹni. ẹ síbẹ̀ o jó síbi tó hùn ẹ́ ọmọ Ọdúnlámì Akọ́rẹdé ṣàkọsíkẹ́ni mámà ni oyin núgò ó ti dàwọ̀ mọ́jú fẹ́ ṣíṣí àgbàdo núgò dàwọ̀ mọ́jú fẹ́ dìyẹ àti kẹ́ni mámà ní ayé gbogbo ó dàwọ̀ mọ́jú fún kẹ́ni mámà ní wo bí o orí tó gbé wálé ayé ó ti fi hàn pórí owó ni orí tó gbé wálé ayé ti fi hàn pórí dádédádé ni ẹ́ àyà lọ́balọ́ba àyà lóyè lóyè ṣóhun ṣáníwọ̀nyàn
ó ní wá tètè kú, ó ní dẹni tó ń rọpò sí lẹ́nu kó tó di kó sọ̀rọ̀ láwùjọ ẹni re. Ọmọ Àdìsá o, mo sọ pé kó o fì sọ́tún kó o fì sósì, ṣá máa dúpẹ́ lọ́wọ́ adániwáyé ọba. Má wò mí tìyanu tìyanu, adániwáyé ló ṣe bẹ́ẹ̀ pé kí n máa forin ewì kéèyàn rẹ̀ káàkiri. Ó ní kánjú kú, ayé ò ní yọ ẹ́ láwùjọ ẹni re. Pankẹ́rẹ́ kì í já láàrin ẹgbẹ́, ó ní yọ sọnù láwùjọ ẹni re lágbára adániwáyé ọba. Igba eṣinṣin wọn kì í dènà dọ̀wọ̀, ayé ò ní dènà àlàáfíà pípé mọ́wọ́. Mo tún sọ pé igba ẹranko wọn kì í dènà dẹkùn. Ẹni tó lọ wábì kan jòkó sí tínú ń bí tó fẹ́ perí ẹ níbi pé torí oṣọdún yìí ó máa jáse mọ́, sọ pé kò ní jáse mọ́. Àdìsá o, sọ pé lè yóò ní jáse mọ́. Olúwa tì mí lẹ́yìn, sọ pé lè yóò ní jáse mọ́ fọ́mọ mi. Wo bí o máa ṣọ́nà ọgbọ́dún márùn-ún lógúnjọ́ ìní, o máa ṣe 10 years láyé, o máa ṣe 20, wàá ṣe 30, wàá ṣe 40, wàá ṣe 50, wàá ṣe 60, wàá ṣe 70, wàá ṣe 80, wàá ṣe 90, wàá ṣe 100. Ẹ̀sìbà o ní wíìkì, o ní síkì, o ní nọ́ọ̀kì, o ní bẹ́ǹdì, o ní wúkù, o ní bẹ́pò bí ẹ́ńjìnì ọkọ̀, o ní fẹ́ẹ̀lì, àrùn ló máa dá o ní dáràn, òkú ọ̀tá ò ní bà ẹ́, tí ẹ ló máa bọ̀ tá ìwọ. O máa jẹ tinú ẹran, o ní jẹ egun ẹran, o máa lálẹ́, o ní lálẹ́ lẹ̀, àrùn ló máa dá o ní dáràn. Ó ṣe ayé bíi káyé tiẹ̀ ṣubú. Wo bí o, ẹ̀fọ́rí kan kì í fọ́mọ ọlọ́ta, ẹ̀fọ́rí kan mo ní kì í fọ́mọ ọlọ́ta, òtútù kì í mẹ́ja ọlọ́lẹ̀ odò. Ẹ̀sìbà o ní ṣòtútù ayé o. Ìgbà ọyẹ́ la wà ẹ̀msàsì, bó ṣe wù kọ́ yẹ mú tó, àwa ti rẹ́ni tó ti kú díẹ̀ kó kú, tán wá dọ́gbọ́n parọ́ ọyẹ́ bọ́yẹ́ ló mú pa. Bó ṣe wù kọ́ yẹ òun mú tó, ọyẹ́ ayé ò ní mú o. Bó ṣe wù kó òtútù mú tó, òtútù ayé ò ní mú o. 2025 là ń wò níwájú yìí, lágbára adániwáyé ọba àjọ máa ṣe ni. Wo bí o, èmi Àjànàkú akéwì nínú ayé, akéwì ìgbàlà nínú ìjọ ni mo wá bẹ́ẹ̀ kọrin ewì kéèyàn àtàtà. Sọ pé ọ̀rọ̀ wọn àgbà kan ló sọ̀rọ̀ òun, kò yẹ kí n wí àmọ́ mi ò lè ṣe kí n má má wí ni. Sọ pé ọkọ́ ṣẹ́ ọkọ́ fún, àdáṣẹ́ àdá fún, ìmí funfun náà ni wàràkà ń so lálẹ́ odò. Adébákún ṣeéṣe jù wọn, èyí tí ń ṣoníbodè Ọlọ́run. Ire kó bẹ́gbẹ́ pé ló yàn látọ̀run wá, kí ṣeéṣe jù wọ́n máa gbọ́ Ẹ̀sìbà. Ire kó gbélé ayé yìí lówó, kó lókìkí, kó gbajúmọ̀, ṣe bóun ló yàn látòdì ọ̀run wá, bó ṣe máa rí ni. Ó máa bẹ́gbẹ́ pé Ẹ̀sìbà. Ó pankẹ́rẹ́ kì í já ẹ láàrin ẹgbẹ́, o ní yọ sọnù láwùjọ olóríire. Nínú ẹ̀kọ́ ẹ o máa ga, nínú ọgbọ́n o máa dàgbà, nínú ìmọ̀ o ní kúrú, nínú òye o ní wálẹ̀. Ayé ò ní rí ẹ mú o, ayé ò ní rí tiẹ̀ gbéṣe. Wo bí o, jẹ́ kó ló sì máa ṣe nìṣó lórí ọ̀rọ̀ ayé ẹ, jẹ́ kó máa sáré. Kò sí bí ahọ́n ṣe lè sáré tó, kò lè tó mú. Kò sí bí ẹsẹ̀ bó ṣe lè sáré tó, kò lè sáré tójú ọ̀nà. Lágbára lọ́wọ́ olúdáyé, ọ̀tá ò ní sáré tó ẹ. Ọmọ Olúwa tì mí lẹ́yìn, o máa mókè ọlà, o ní jábọ́, o ní pasán, o ní pòfo, o ní rí dààmú láyé o. Ó máa dá fún ẹ dalẹ̀. Ọmọ wọn ní Ìjẹ̀mọ̀, ṣe bóun ṣá ni ẹ́, ọ̀rọ̀ òun gùn mí, jẹ́ ń sáré bá ẹ dé làwọn bàbá tó bí ẹ lọ́mọ. Àdìsá ti jẹ́ ó yé mi wípé ọmọ wọn ní Ìjẹ̀mọ̀ ni ẹ́. Àwòlóráwo jẹ́ ń tú fìlà kí n kí ẹ ní kí ìyanu. Ó ní ìwọ lọmọ wọn ní Ìjẹ̀mọ̀ akómoyin, ìyá mojúbà yín màmá wa. Ìwọ lọmọ wọn ní Ìjẹ̀mọ̀ akómoyin, ìwọ lọmọ ará Ìtàké, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé, ọmọ olóbùrò, ọmọ òjì ní kùtùkùtù mẹ́ràn tútù lọ́bẹ̀ pàjẹ́. Ẹ̀sìbà o ní kánjú kó, ìwọ lọmọ òjì ní kùtùkùtù mẹ́ràn tútù lọ́bẹ̀ pàjẹ́. Ìwọ lọmọ olóbùrò, ìwọ lọmọ wòmúwòmù lóró kéré àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Lọ́jọ́ ọjọ́sí ó ní kí wọ́n ó fòrò wọ̀n ẹ́ nílẹ̀ àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Ogún yan lẹ́bẹ́, oroka lẹ́bẹ́, ó lọ gbé fáwọn àgbààgbà níbẹ̀. Ó ní kí wọ́n ó fòrò wọ̀n ẹ́, ìyẹn orò ní àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Kàkà kí wọ́n ó fòrò ọ̀hún wọ̀n ẹ́, ibi pẹlẹbẹ ni wọ́n gbélé ẹ lọ́wọ́. Ó tún dé lẹ́ẹ̀kejì, ó tún gúnyán lẹ́bẹ́, ó tún roka lẹ́bẹ́, ó tún ní kí wọ́n ó fòrò ọ̀hún wọ̀n ẹ́. Kàkà kí wọ́n ó tún fòrò ọ̀hún wọ̀n ẹ́, ibi pẹlẹbẹ ni wọ́n tún gbélé ẹ lọ́wọ́. Ó wá dé lẹ́ẹ̀kẹta, ó tún gúnyán lẹ́bẹ́,
o tún ro kalẹ̀ bẹ́ẹ̀ fcba o tún lọ gbé báwọn àgbààgbà ó ní kí wọ́n ó fòrò ilé bàbá tó bí ẹ lọ́mọ wọn ẹ kàkà kí wọ́n ó fòrò ọ̀hún wọn ẹ ibi pẹlẹbẹ náà tún gbélé ẹ lọ́wọ́ ó wá bí ẹ nínú ó wá lọ bá bàbá tó bí ẹ lọ́mọ ó ní kí ló dé tó ní kán fòrò ilé àwọn bàbá tó bí ẹ hàn ẹ tí wọ́n fi wọn ẹ bàbá ẹ wá já ẹ sí wípé awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú kóró dandan ni kóró ó gbé ìwọ lọmọ ẹ̀gbá ìgbà gbogbo ẹ̀gbá gbalé ẹ̀gbá gboko ìgbàkúgbà lẹ́jọ́ ẹ̀gbá ń gbàjáre ìwọ lọmọ abatabútú ọlọ́rọ̀ ìwọ lọmọ ají fọwọ́ àlejò bẹnu o kò sí ohun tí wọ́n ń ṣe ní mẹ́kà tẹ́yìn kì í ṣe ẹlẹ́gbàá lé wọ́n ń gàràfà ní mẹ́kà olúmọ ń bẹ níbi tádìs àbàbà tó bí ẹ lọ́mọ tó fi ń ṣẹ̀ṣẹ̀ gùn káàkiri mo tún gbọ́ pé wọ́n mọ mi sẹ̀mísẹ̀mí ní mẹ́kà ẹ̀yin mọ mi odò ògún alágbá ẹ̀yin mọ mi odò ògún alágbá lúgbú lẹ́gbàá lé máa gbọ́ fcba borí ẹ bá ti ń wú owó àdúrà ní kó máa tẹ̀ ń ṣẹ́ sájànù kó aké ìkórìpò tí ń fọwọ́ yórí o fcba ò ní kánjú kú o ẹ̀yin lọ́mọ àwọn gbọ́n ó kọ́ ọmọ tiẹ̀ sábẹ́ ọdán adìẹ gbọ́n ó fi ìyẹ́ bọ ọmọ tiẹ̀ mọ́lẹ̀ bàbá tó bí ẹ gbọ́n ó kọ́ ọmọ tiẹ̀ sábẹ́ olúmọ ẹ̀yin lọ́mọ òru là ń ṣèkà ọ̀sán là ń ṣòótọ́ ẹni tó bá ṣèkà lọ́sàn-án ò ní farare lọ nílé bàbá tó bí ẹ lọ́mọ jó síbi tó wù ẹ́ ìwọ lọ́mọ dúró gbangba bọ́lọ́pàá rojọ́ òròjọ́ ẹnu tiẹ̀ ó tún jáde wọn ìwọ lọ́mọ baálé burẹ́wà ó ṣòfin ẹ̀rín rínrín èèyàn tó máa rẹ́rìn àfi kó já sí gbangba fcba ayé ò ní yọ ẹ́ lójú o ayé ò ní yà ẹ́ lódì o ò ní tètè kú o máa bẹ́gbẹ́ pé ìbàjẹ́ mo morí kí àwọn màmá tó bí ẹ torí bí mo ṣe ń wù ẹ́ yìí o ò ní fọwọ́ òsì júwe lé màmá ìwọ ṣáà ti nílé ìyá ká má ní ti bàbá ni àti bá ẹ délé bàbá tó bí ẹ lọ́mọ ọmọ bo nìyá ẹ àdìsá ọlọmọ tó kò ní nílà ẹ̀yin lọ́mọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ má dẹ̀ yọ̀ mọ́ o ohun tó ń ṣe ni òkùnkùn nílé pani ẹ̀yin lọ́mọ alẹ́ ìkùlé àdúríre ẹ̀gbá ni bàbá tó bí ẹ ẹ̀gbá tún ní ìyá ìwọ náà o ẹ̀yin lọ́mọ kìíní kan kanlẹ̀kùn lẹ́yìn inú ń bí ẹni re nínú ilé màmá tó bí ẹ ló lórí kí o jẹ́ kí n máa wí lọ sọ́nà fún mi ò níyà ìbá ṣe pé màmá tó bí ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ lókèrè ni ìbá ti tètè yá bọ́ sí gbangba kó wá kí wọn kó wá bú wọn kó má má bú wọn mọ́ o ìwọ̀n ṣe yín kò mà ní pa yín lẹ́gbàá o ẹ pé ọmọ ẹ̀gbá ṣòro gbé òwe gègèlè lọ́ọ̀tún gègèlè lósì ẹ̀yin lọmọ olúmọ ẹ̀yin lọmọ olúmọ ẹ̀yin lọmọ ẹgbà ẹwọ yàyà o ẹ̀yin lọmọ mama ayẹyẹ rẹ mo mọ n kò mọ ká má lè júmọ́ ra wa ìsí kẹ́nìkan máa lówó kínú dẹ̀ máa bẹ́ẹ̀ni kejì adániwáyé rẹ derí ẹ̀wà fákùkọ ẹ̀yin màmá yìí bí yín lọ́mọ nílé màmá tó bí yín lọ́mọ ẹ̀yin lọmọ oníyàn kòkò yìí dùn jẹgbẹ́ ṣúlọ káyé má máa pa ìyá yìí bí ẹ mọ́ ẹ lọ́wọ́ kó má rí wàhálà lórí bàbá rẹ ayé kò ní gbà ẹ tọ́mọ wọn lọ́wọ́ nílé màmá yìí bí ẹ nítòkò ayé kì í gbà ní ọ̀tọ̀ mọ́ ìní bí ẹ lọ́wọ́ òun ìbí ẹ náà lè kúkú máa tọ́ ẹ dópin ẹ sì bá o má gbọ́ wìníwìní lẹ́nu mi èmi rè bàbá dá mi fẹ́ kíkú má máa pa ẹ fún màmá yìí bí ẹ káàmù má dẹ̀ ṣe kẹ́ ẹ gbélé ayé pẹ́ ẹ sì bá èmi ìyá rẹ náà òun lọmọ baálé burẹ́wà ó ṣòfin ẹ̀rín rínrín òun lọmọ oníyàn kòkò yìí dùn ìjẹ̀gbẹ́ ṣúlọ màmá yìí bí ẹ ó ní màmá yìí bí ẹ ó lọ sóko lọ́jọ́sí ní òun padà délé pé òun ti pa ọmọ ogun lánàá bíi mẹ́rìndínlógún ìyóòdẹ̀ máa délé ṣòdẹ̀ ń tọ́ méjì ẹ pa ó tẹ̀ kíní pa ó tẹ̀ kejì pa ó tẹ̀ kẹta pa ó tẹ̀ kẹrin pa yóò máa tẹ̀ lórí ogún àìní wá ń yà dédé àwọn èèyàn kẹ́ ẹ̀ bá dé ẹni yóò ṣe ní oko ńkọ́ ìyóòdẹ̀ ṣe ń lẹ́yìn náà ṣé kò lè kó jẹ́ ìyanu ni ìyanu lọ̀rọ̀ tiẹ̀ máa jẹ́ sí ẹ́sìbà ò ní kọ́jú kú ayé ò ní pa ẹ́ fáwọn òbí ìwọ wo bí ó ṣíún lẹ́dí ẹ̀ ń dóbo tiẹ̀ ọdọọdún lajá ń ṣe tiẹ̀ nílẹ̀ Ẹ̀fẹ̀ kàn bá wá bí ẹgbẹ́ta ló ń kọrin ewì kéèyàn re àjànàkú akéwì bàbá adámifẹ́ akéwì nínú ayé akéwì ìgbàlà nínú ìjọ ni a ti sọ yìí náà kọ́dá ni wáyé dá wa sí ká tún rìn mí ṣe èmi lọ́mọ wọn níjẹ̀mọ́ akómoyin gẹ́gẹ́ bí mo ṣe sọ ìjẹ̀mọ́ awóráwo ni èmi lọ́mọ olóbùrò èmi lọ́mọ òjì ní kùtùkùtù mẹ́ràn tútù lọ́bẹ̀ pàjẹ́ ẹdújọ bí ni mí agbórí igi rébérébé
ìbá gbogbo ẹdun tí ń bẹ níkàlẹ̀ yìí o àwa lọmọ òjò máa jẹ̀gà olúborí ò máa jàkèrè àwa lọmọ ọjọ́ tó bá burú tó àkókò ìkà méjèèjì jẹnu èmi lọmọ òjò lùgọ̀bí òwòlú tarẹ̀ fún mi kí n bá ẹrẹ́lẹ́ ó lé tì mí dànù kí n padà sẹ́yìn èmi la fíjú ọmọ tí ń gbàjọ̀bálẹ̀ bàbá tí ń gbàkúnlẹ̀ màmá tó bí lọ́mọ èmi lọ́mọ ọkọ mo sọ̀rọ̀ lọ́wọ́ Elédùmarè èjì ló ṣe bẹ́ẹ̀ tó wọlé tàn mí wá mo rí ilé Tinubu lẹ̀ mi ò lọ mo rí ilé Amọ́sùn Ìbíkúnlé mi ò yabẹ̀ mo wá yálé alákìsà mo sọ wọ́n do nípa aṣọ ẹ bá mi gbé pohùn bẹ́ẹ̀ wá ń bẹ́ẹ̀ o pohùn bẹ́ẹ̀ wá ẹ̀tútù gbé pohùn bẹ́ẹ̀ wá ń bẹ́ẹ̀ ẹ̀yẹ bí wà mí pohùn bẹ́ẹ̀ wá ń bẹ́ẹ̀ torí náà àyà mi ò já. Kó sẹ̀wà wá ká tó máa lọ gbogbo èèyàn tó ń bẹ níkàlẹ̀ fọwọ́ gbárí yín mú o ẹni kó rí wá bórí ṣe pé ká má yàn kú o bẹ́ẹ̀dá wá bẹ́ẹ̀dá ṣe pé ká má ṣòfò ara wa adífá fọ̀wọ́n rí tí lọ ṣọpọ̀ ìrẹtẹ̀ wọ́n ní ó kára ńlẹ̀ ẹ̀bọ̀ ni kó wá ṣe kó rí wá bórí ṣe pé ká má yàn kú bẹ́ẹ̀dá wá bẹ́ẹ̀dá ṣe pé ká má ṣòfò ara wa àlàáfíà láwùláwùláwù adíbá fún labalábá ó ń lọ gbọ́mọ lọ́dọ̀ olúwẹ̀rí wọn ní ó kára ńlẹ̀ ẹ̀bọ̀ ni kó wá ṣe akóredé o àdìsá pẹ̀lú olúwa tì mí lẹ́yìn wọ́n ti ṣẹ́gun àlàáfíà láwùláwùláwù fún ẹ kó o rí ilé ayé gbé kó o rí gbàdò ìwé àìsáyà orí 60 ẹsẹ̀ kìíní àìsáyà 60:1 ògbọ́n tó wí náà ó ní dìde tan ìmọ́lẹ̀ torí ìmọ́lẹ̀ rẹ̀ dé ògo olúwa sì yọ lára ìwọ ògo adániwáyé ọba tó ti yọ láyé ẹ kò ní wọ́ọ̀kùn èyí tó ti yọ láyé gbogbo wa kò ní wọ́ọ̀kùn aṣọ iná adánudúró kádániwáyé dá wá sí ká tún rí ìmúrẹ̀ sọ. Happy birthday.